Tílé Mercy Aigbe fi jóná gúdúgúdú tó dẹrú nílùú Èkó. Gbogbo wa la mọ gbajúgbajà òǹṣeré tíátà ilé wa tó tún ń ṣe sinimá orí àgbàgbé Mercy Aigbe bó ti kọ́ ilé aláràǹbarà, ilé àwòdàmì ẹnu àwòdàmì ètè níbi ọdún mélòó kan sẹ́yìn tí gbogbo èèyàn sì ń kan sára sí wípé akọni obìnrin bí ọkùnrin ni, nítorí pé ilé náà ó dàbí ààfin ọba. Ilé náà lẹ́ ń wò yìí kó tó di wípé ó jóná. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ láabi iná ọmọ rárá ó sọlẹ̀ sínú ilé ọ̀hún, ìyẹn lÉkòó nínú ilé Mercy Aigbe. Ilé náà sì jóná gúdúgúdú, kódà ó fẹ́ di eérú débi wípé èèyàn ò rí abẹ́rẹ́ mú tó kéré jù jáde nínú ilé ọ̀hún. Ó ṣeni láàánú lọ́pọ̀lọpọ̀ fún Mercy Aigbe bílẹ̀ ti jóná gúdúgúdú nílùú Èkó. Ṣùgbọ́n o, àdúrà tiwa ni wípé irú ẹ̀ kò ní kù lẹ́yìn láabi, kò ní ṣẹlẹ̀ ságbègbè Mercy Aigbe mọ́. Bẹ́ẹ̀ náà ni kò ní ṣẹlẹ̀ ságbègbè gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ ìkànnì Gist Entertainment yìí àti gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí pátápátá lágbára lọ́wọ́ Ọlọ́run. Kíni kan ni mo fẹ́ jẹ́ ká jọ gbéyẹ̀wò lórí ilé Mercy Aigbe tó jóná nílùú Èkó yìí, nítorí pé oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ àti oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń lọ ni wọ́n ti ń gbé káàkiri orí ayélujára. Mo wá fẹ́ jẹ́ ká jọ fojú wò ó. Ní ọjọ́ Tuesday tó kọjá, ní on the 3 ọjọ́ kẹta ọjọ́ Tuesday ọdún 2024 ni Mercy Aigbe fún ara rẹ̀ ló fi sórí social media rẹ̀ orí ayélujára wípé ilé òun mà jóná, ó jóná kéérú. Ṣùgbọ́n òun dúpẹ́ o, òun sì dúpẹ́ dáadáa lọ́wọ́ Ọlọ́run, torí pé bí náà òun bó ti pọ̀ tó, kò sẹ́nì kankan tó jẹ́ pé Ọlọ́run, kò sí sẹ́nì kankan tó farapa nínú ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún. Ìdí ọpẹ́ òun rèé, Ọlọ́run kò ṣe o. Ṣé ẹ wá rí ní kété tí Mercy Aigbe fi mẹ́sẹ̀gì yìí sórí ayélujára, àwọn tí wọ́n ń kí pé kó pẹ̀lẹ́ wọ́n ń kí, bẹ́ẹ̀ làwọn tí wọ́n tún ń tàbùkù rẹ̀ náà, àwọn náà wọ́n máa ń tàbùkù rẹ̀. Wọ́n ní jọ pé ó dàbí wípé Mercy Aigbe ó máa ń fi kí ilé ẹ̀ jóná àbí kí mọ́tò ẹ̀ crash, ó máa ń fi ṣe nǹkan kan ní tòótọ́ ìgbà tí ó bá fẹ́ lọ́ǹchì fíìmù ẹ̀ tuntun, pàápàá lásìkò tó bá fẹ́ ṣe premier fíìmù ẹ̀ tuntun tó bá kù díẹ̀ àṣà nǹkan kan tó jẹ́ láabi yóò ṣẹlẹ̀ sí Mercy Aigbe. Wọ́n ní tẹ́ ẹ bá lọ wo ọdún tó kọjá nígbà tó fẹ́ ṣe premier Ada ọmọ dádì rẹ̀ fíìmù tuntun ẹ̀ lọ́dún tó kọjá, nígbà náà wọ́n ní ẹ̀rí wípé ilé tó kọ́ fún màmá ẹ̀ náà jóná nílùú Èkó, eléyìí tí ó ṣokùnfà ilé ọ̀hún ti jóná látọwọ́ àbúrò Mercy Aigbe. Òun ló sì ṣokùnfà pé àwọn èèyàn wá ń káàánú ẹ̀ pé ẹ jẹ́ ká bá ara fíìmù yìí, ẹ jẹ́ ká wo fíìmù Ada ọmọ dádì yìí tó jẹ́ kí fíìmù ọ̀hún kó sì tà dáadáa. Wọ́n ní ṣé kìí ṣe pé irú ẹ̀ náà ni Mercy Aigbe tó fẹ́ ṣe, torí tá a bá wò ó ní kòpẹ́kòpẹ́ yìí, lọ́sẹ̀ tá a wà yìí àbí lọ́sẹ̀ tó ń bọ̀ yìí, Mercy Aigbe máa ṣe premier fíìmù ẹ̀ tuntun míì tó pè ní Thin Line. Wọ́n nítorí pé ó fẹ́ ṣe Thin Line yẹn, ṣé kìí ṣe pé torí ẹ̀ ló ṣe sọná sínú ilé ẹ̀ tó fi odindi 200 million naira kọ́. Ǹjẹ́ ó ṣeé ṣe bí ká wá sọ pé nítorí pé a fẹ́ promote ọjà kan àbí nítorí pé a fẹ́ polówó ọjà kan ká sì sọná sódìdí ilé? Àwọn kan ní ẹ jẹ́ ká tó fojú mi wò ó wípé ṣé ẹ mọ̀ wípé ọkọ ọlọ́kọ ni Mercy Aigbe gbà, ìyẹn Adéòtí, torí pé ìyàwó àkọ́kọ́ fẹ́ Adéòtí gan tó jẹ́ Fúnṣọ́ Adéòtí tó wà nílùú Amẹ́ríkà. Inú ò dùn sí ìgbéyàwó ọkọ rẹ̀ àti Mercy Aigbe rárá o. Ṣé kìí ṣe wípé ìyàwó ẹ̀, ìyáǹlé rẹ̀, ẹnu mi àgò, ṣé yìí ṣe pé ìyáǹlé rẹ̀ ìní táwọ́ sí Mercy Aigbe báyìí? Ẹ wò ó, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ilé yìí tẹ̀yin náà ń darapọ̀ lórí ìkànnì yìí, ẹ máa bá mi click lórí subscribe button, kẹ́ ẹ like, kẹ́ ẹ share, kẹ́ ẹ wá rí dájú pé ẹ drop comment yín kí lẹ rí sí. Ǹjẹ́ ó ṣeé ṣe bí ká sọ pé nítorí pé a fẹ́ polówó ọjà kan, a fẹ́ polówó fíìmù kan, àbẹ́yìn ò rí bílẹ̀ ọ̀hún bó ti rí gìrìmìjì, kéèyàn wá sọná sódìndí ilé yìí? Ǹjẹ́ ó ṣeé ṣe bí? Àbí
iṣẹ́ ọwọ́ ìyá ń lé Mercy Aigbe níbí gbogbo ẹ̀ ń tójú èèyàn ò tó ojú ọlọ́run ọba mi ń ló tó ṣùgbọ́n àdúà táwọn ò máa ṣe ni pé iná pupa bẹ́lẹ́ jẹ́ iná ọmọ rárá kó má fi lé tèmi ṣebùgbé bẹ́ẹ̀ kó má fi lé ẹnìkọ̀ọ̀kan wa ṣebùgbé Mercy Aigbe tẹ́lẹ̀ yìí wá ṣẹlẹ̀ sí kírú ẹ̀ kó má kù lẹ́yìn mọ́ lágbára lọ́wọ́ ọlọ́run fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ returning subscribers wa ẹ ṣé o àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn rìnde ìbànújẹ́ o ibi ire làá gbàkàbà sí ibi ire ńlá gbẹ̀yìn sí gíga ńlẹ́ máa lọ lágbára lọ́wọ́ ọlọ́run. ó yá kí lè ro ọkàn ti yín ẹja ọjọ́ bojú wò ó ǹjọ́ ṣeé ṣe bẹ́ẹ̀ kéèyàn sọná sódì ilé tó kọ́ nítorí pé ó fẹ́ polówó ọjà ó fẹ́ promote fíìmù ẹ̀ tuntun máa drop ẹ̀ sínú comment section fídíò yẹn ẹ ṣé ó dìgbà. Amen. Amen.